yá, ilé ti yá. Jẹ́ kí n wá pe ìyàwó mi ká jọ sọ bá ṣe máa sọ ọdún iléyá yìí, nǹkan tá máa lò, gbogbo nǹkan tá máa jẹ, nǹkan tá máa wò, nǹkan tá máa ṣe. Jẹ́ kí n wá pè ká jọ discuss ẹ̀. Hello? Olówó orí ẹ̀ báwo ni? Mo wọ̀ ìwọ ńkọ́? Wọ́n mú àpájọ rẹ̀. Báwo ni? Ọmọ mi ń kọ́ bẹ̀ àti gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀. Alẹ́ àwọn. Ṣé olówó tí mo sẹ́ǹsì ẹ̀ fún ọdún iléyá? Wow, that's good. That's good of you. Oh, I trust you, my baby. That's why I love you. Actually, nǹkan tó ṣẹlẹ̀ ni pé máa ní ìdàtí bẹ́ẹ̀ ni because mo ṣe wà yìí, mo wà ní ibì kan. Ibi tí mo lè wà ẹ́ sìn, ibi tí mo ti lọ ṣiṣẹ́ ni. Lóòótọ́ wọ́n fún wa lóde ní ọ́fíìsì. But òun náà mọ̀ pé owó tí mo. Mami, ṣe dájú lè ń bá sọ̀rọ̀ ní àti àwọn akáwé ti dájú ìyá ni wọ́n fọ́jú ọba ní àkọ́bọ̀ ọba ní àkọ́bọ̀. Èyí bàbá yìí, ó dẹ̀ ní fún, ó dẹ̀ ní káàdì, go ahead and call him. Wo Alẹ́ má jẹ́ kí n fi paramount tó wà lára mi, má jẹ́ kí n pàṣẹ sí ẹ. So please, for now, you understand me? Can you please excuse me? Alẹ́ excuse me. Okay. I'll baba bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. Okay? So now. I found something to do. Please find something to do, madam. Hello. So, kẹ́mu yín sọ̀rọ̀, ṣé mo pé ohun tí mo ti ṣiṣẹ́, owó tó ń fún ọ tó kàn. Iṣẹ́ tí mo dẹ̀ ń gbà ń ta yìí, náà ni mo fi ń rọ́gẹ̀dì ẹ̀ tí mo fi ń ṣe gbogbo ẹ̀ papọ̀. So, iṣẹ́ tí mo wá gbà máa ní kí jẹ́ kókó lo táìmù ọlùdé ìtàn fún wa yín tó kókó lọ fi ṣe. Ẹ má bínú, mi nílé wá sí ilé wa fún ìyá lọ́tọ̀. Can you please tell me and give me good reason, like quality reason? That's the thing. Oh, we didn't make it. Mommy, calm down now. Just covering up for you. Our family will not have a our parents and our wife, and they will keep asking you. They will keep asking of you. yes, I'm busy. You called it, I'm busy. That's why. If I'm not busy, I will be at home. Yes, one follow the other talk. Ṣùgbọ́n mo sọ fún ẹ now. Yeah, mo sọ fún ẹ pé lóòótọ́ mo ní iṣẹ́ tí mo gbà ni mo ní kí sáré lọ fi táìmù ọdẹ kí lọ fi. Okay. Oh, good. Now you are now telling me that work is very important than your own family, isn't it? Okay, Mr. Man, so what do you mean? No, so I'm on to. Mommy Aliyah, calm down now. Calm down. Oh, calm. No, I'm calm. Mommy, calm. Now, tell me. Explain. Nobody give me that explanation. Mo sọ fún ẹ pé iṣẹ́ tí mo gbà ni mo sáré lọ ṣe. Ó ní oníjẹ́ ló ní onílé jẹ́ kí n wá sí iléyá ọdún yìí. Kò sí nǹkan mi, you know now. So trust me money. Oh, good. If you trust me, then what Ó di ọdún iléyá, ó di ọdún iléyá mélòó.
Babe, you know the kind of job I'm doing now. Kí ṣe gbogbo ilé láti máa ṣe ìwé ilé láti máa sọ léde tí bá pẹ̀lú ọgbọ̀rọ̀ tá à ń sọ yìí sìn tábà ní ká kọ̀ntínú ká máa sọ lọ báyìí iṣẹ́ tí mo ní mo wá ṣe gan mi nílé ráyè ṣe. Look, that area. Toronto is one Ní sùúrù náà kò tí tó ọ̀rọ̀ ilé ṣíṣe àtẹlé ìgbòlé kan tá à ń sọ yìí náà. Sweetheart, ṣé o ti tó wẹ̀ tán ni? Yeah, fún mi ní few minutes, baby, I'm coming. Fún mi ní few minutes. Ó dá mi lóhùn, bàbá mo ti fẹ́ wà ṣetán. lẹ́rẹ̀ o. Ó yá máa dóde ẹ lórí bẹ́ẹ̀dì. Jọ̀ọ́jọ̀ máa pẹ́ jù. Ara bàbá ti kún jàre. Ká ṣiṣẹ́ Yeah, ká baby, ṣe mo ń bọ̀, mi ní fẹ́ ṣetán, mo ń bọ̀. Alẹ́ yìí alẹ́. Torí. Alia! What? You are not a child anymore. Bàbá ẹ̀ ṣé o ń gbọ́ mi kọ́ sí báyìí? Bàbá ẹ̀ kò wá sílé ọdún. Do you get the point? Owó ìnáwó ẹ̀wọ̀n mi dáadáa. Àbí ò wá sílé ọdún. Okay? So, the only thing I'm making you to stay is make me happy. Ilé ọdún mélòó ni bàbá ẹ̀ ti máa jẹ tí o ti wá bọ́ aṣọ? 3 years. Ṣíṣe bàbá ẹ̀ ó ti ń jẹ olóńgbò títí rí. Tí olóńgbò tèmi bá bẹ̀rẹ̀ sí ní jẹ ṣíṣe bàbá ẹ̀, wàá bẹ̀rù ní ìlú gbọ́. Lọ bẹ bàbá ẹ̀. Hello, Mọ́mí Àlíyà. Ọjọ́ kan pẹ̀lú báwo ni nǹkan ọmọ mi ń kọ́ àti ọ̀rẹ́ mi? Ọmọ yín àti ọ̀rẹ́ yín wà. Ẹjọ́ ọ̀rẹ́ yín náà ni mo fẹ́ fi sùn yín. Ẹ wo owó Fọlá, ó ti sú ènìyàn. Ó ti sú mi. Tó bá dẹ̀ kì í ṣe ọlá ọmọ yìí tí mò ń wò wọlé lára mi, ó ti ń sú mi bọ̀. Ẹ ní ìdílé mi wípé ọkọ mi ò tún wá sílé ọdún ilé wa ṣe ọdún. Mọ́mí Àlíyà. Kí ló tún wá dé lọ́tẹ̀ yìí? Kí ni ọ̀rẹ́ mi tún ń ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe ọkọ Fọlá ìdá mi lò? Òkè, àjọ sọ̀rọ̀ ó tó mọ́rán láti gbà tó tó ta sí múra o fẹ́ ìdíwọ́ everything. Òkè, kó dẹ̀ wá tẹ́kọ̀ àtọ́dún ló fún ẹ̀mí pé òun fún jíṣẹ́ kan níta òun pàṣẹ sára kiri kan bá tó ṣe owó tó fún ọ̀rẹ́ ẹ̀mí ní òdiwọ́ àkàdé ọ̀ṣẹ́ ọdún mo ti dáná mo ṣe everything. Fọlá ìlú ti dà it's too much. Ọlọ́run kò ní pe tiẹ̀ níyà. Mọ́mí Àlíyà. Jẹ́ kí ọkàn ẹ balẹ̀. Jẹ́ kí ọkàn ẹ balẹ̀. Èmi náà ti pé. Mo ń bọ̀ obìnrin lábẹ́. Mo ń bọ̀ obìnrin lábẹ́ mo ti ráyà lé àti òkú tó ti bá mi sọ̀rọ̀. Mọ́mí ìyá Àlíyà. Mo ti pè é. Ó dẹ̀ sọ fún mi pé ibi iṣẹ́ ló ń wà. In short, irú ẹ̀ ò ní sọmọ lọ́wọ́ ẹ̀ mọ́. Má bínú, màá tún bẹ́ẹ̀ sọ̀rọ̀. Má bínú. Màmá rí i bá.
Ah, Fọlárin. Ah, ọkùnrin takuntakun. Bí inú ṣe rí lóbi yàn o. Bí inú ṣe rí lóbi yàn o. Bọ̀bọ̀. Mo ṣẹ̀ṣẹ̀ sọ wípé kí n pè ẹ́ nì. Kí ìpè ẹ kó tó wọlé. Alpha, báwo ni nǹkan? Ìyàwó ẹ̀ ń kọ́ ṣé ibi iṣẹ́ ló wà ní àbílẹ̀? Torí ìyàwó ẹ̀ ti pè mí o. Fọlárin, ó jẹ́rìí mi. Ilẹ̀ kejì ni. Ayé kan náà ló wà. Ìyàwó mi ẹ̀ tí ẹ̀ dúró. Níyàwó mi bí ẹ̀. Ọ̀rẹ́, kí ló dé tí o fi wá tún rẹ́rìn-ín? Nǹkan tí mo sọ ò fọ́ nínú. Kọ́mọ, kí ni kò fọ́ ni? Èmi àti ọmọ wípé nǹkan tó sọ yẹn ó fọ́ ni dáadáa. Torí pé ẹni tó bá fi ẹjọ́ mi sùn ẹ̀ àbí ẹni tó bá fi ẹjọ́ ẹ̀ sùn mí, ṣé ó dàbí pé èèyàn fi ẹjọ́ ẹ̀ kan sùn ìka? Ó ọ̀rẹ́, àánú arábìnrin yẹn ó ń ṣe mí gidi gan. Bóyá kó yíwà rẹ padà sí. Jọ̀ọ́, mo sáà mọ bí ẹ ṣe bẹ̀rẹ̀. Mo mọ bí ẹ̀yin méjì ṣe bẹ̀rẹ̀ náà. Thank God you know how we started. Mo mọ ọkọ tí màá ṣe jàre ọ̀rẹ́ tó ṣe jàre ọ̀daràn kejì. You are not serious. Ọmọ kàtá, ọmọ àkẹ́. Ó dàbọ̀. Ẹgbóná, ẹ wá gbà mí ni. Ọ̀daràn gba ọ̀daràn kẹ ẹgbẹ́ ní àmọ́. Wẹ́, ìtìsú ẹ jàre. Mo ṣàmọ̀ nǹkan tí màá ṣe. Mo fẹjọ́ mi sùn. Ọmọbìnrin yìí olórí ó dẹ̀ láyà o. Wọ́n lé cut. Look, Aliyah, I love you. I know that you love me. Okay? But the only thing I want you to do is focus on your education. Gbogbo ìgbàkígbà tó bá máa rí, gbogbo ìgbàkígbà tó bá máa ní ọkọ, Ọlọ́run á bá mi ní adé orí títí ẹ̀kọ́. So just focus. Torí mi àti bàbá ẹ̀ ti wá sílẹ̀, àwa la ríra wa, àfẹ́ra. Okay? So now go to that kitchen, go and check what you need. Okay? Mommy love you. Sorry darling, go. Èmi ò ti ti yá àti
ọdún eléyìí ò ní àlàyé àrà ẹ̀kọ́ ìfọ̀sẹ̀ṣẹ̀ tó gbogbo bọ́dún bá ṣe wá ìgbà ṣe jẹ́ nítorí pé ọmọ orí ìlú àlejò ó máa ń jẹ ó máa ń jẹ ẹ wá gbọ́dọ̀ ní àtàlejò àsọ̀rọ̀ tí aṣọ ló jẹjẹ mo lè gbàdúrà pé ọdún ayọ̀ èmi àtìgbọ́ tó ń wò mí ọdún ayọ̀ la máa ṣe ó dàbọ̀.